láti yin Ọlọ́run wa lógo. A ó fi ìdílé bàbá wa FBG Ọ̀ṣọ́fà lé Ọlọ́run lọ́wọ́ àti pásítọ̀ wa lọ́wọ́lọ́wọ́ mo bí iná Ọ̀ṣọ́fà àti gbogbo àgbààgbà olùṣọ́ àgùntàn àti ìránṣẹ́ Ọlọ́run ní ìjọ mímọ́. Gbogbo àwọn táwọn wúlò fún ẹgbẹ́ akọrin pàrọ̀kẹ́ akọrin tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ká má ṣe lásán. Ìjọ náà kò jẹ́ ìkan. Sátánì kò dáwọ́ kúrò lára ìjọ yìí. Sọ́ọ̀dì àdúrà ìfòmísì ìgbóni máa jà wọn fẹ́ wà ní Olúwa dárí ẹ̀ṣẹ̀ wa jù wá báwa kó ìjọ mímọ́jọ mẹ́jọ dà wípé tó túmọ̀ gbàdúrà fún ìdílé bàbá wa FBG Ọ̀ṣọ́fà ìránṣẹ́ rẹ̀ mo bí iná Ọ̀ṣọ́fà láti di ní àpòrẹ̀ mi mímọ́ gbogbo àwọn ìránṣẹ́ lábẹ́ ìránṣẹ́ tí a yí ká bàbá amájẹ́kẹ́ ìṣòro dá wa lò gbogbo àwọn olùkùnkùn ẹ̀ka tó wù fún iṣẹ́ rẹ̀ àlòkí akọrin sí mi òwe bí akọrin lóríkòkò ní òní ní oṣù tó má yá wa lò ṣùgbọ́n ṣẹlẹ̀ tí kó má ṣẹlẹ̀ sí ìjọ ìwé tó má lóògùn sí níwò ní àpọ́dún ayọ̀ wa kó pọ̀ jù wá lọ ayọ̀ tí a nígbà lónìí kò ní bí bàbá àti ní ìkẹyìn ọjọ́ ayé wa ó fi ìjọba ọ̀run ṣòro jẹ́ Jésù Kristi Olúwa wa Olúwa fẹ́ àṣepọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tí wọ́n bá kọ́ máa tẹ̀lé náà tí Ọlọ́run ọ̀ṣọ́ pàdé pàdé àdúrà wọn apára bọ́ọ̀gù tó ṣì nílò wá orúkọ tó bá ṣe múlò wá ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ sí wa wọ́n ti wọ́n lọ ìwà ní àbọ̀rẹ̀ níbí má fi wá sílẹ̀ tí wọ́n wọ̀ láyé máa yè wọ́ ìgbóni fún ọlọ́kẹ́ ọ̀run Jésù Kristi Olúwa wa. Aleluya kéde tó nílẹ̀ kéde. Èmi ni tí náà lóòótọ́ bàbá Confirm International ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. Ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ ń ló máa ń ro.